ilé-ẹjọ́ dájọ́ ikú fún ọkọ akọrin ẹ̀mí olóògbé Osinachi. ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá ó mà ti dá ẹjọ́ ikú fún ọkọ olórin ẹ̀mí tó ti dolóògbé Osinachi Peter Iwanchukwu ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí ó ní ìdájọ́ náà mà wáyé inú oṣù kẹfà ọdún 2022 ó ní ìjọba mà gbé ọ̀gbẹ́ni Peter Iwanchukwu lọ sí ilé ẹjọ́ fún ẹ̀sùn 23 tó mà ní ṣe pẹ̀lú ìpànìyàn, ìdẹ́rùbani, dídáyàjá àwọn ọmọdé lílù ìyàwó rẹ̀ àti àwọn ẹ̀sùn míì. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Channel gẹ́gẹ́ bó ṣe gbé jáde, ẹlẹ́rìí 17 nínú èyí tí méjì lára àwọn ọmọ tí olóògbé tó mà bí fún ọkọ rẹ̀ mà wà mà ló mà jẹ́rìí tako Iwanchukwu nílé ẹjọ́ bákan náà òun wọ́n mà kó ìwé ẹ̀rí bíi 25 dání láti fi gbé ẹjọ́ wọn lẹ́sẹ̀ nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ká onídàájọ́ Nwozu Iheme mà sọ pé òun mà dá ẹjọ́ kí wọ́n yẹgi fún Iwanchukwu títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀. Yàtọ̀ sí ìdájọ́ ikú ó tún dájọ́ ẹ̀wọ̀n ọdún méjì fún ìkọ̀ọ̀kan àwọn ẹ̀sùn 7 mìíràn. Fún ẹ̀sùn kẹwàá ìdájọ́ ẹ̀wọ̀n oṣù 6, ẹ̀wọ̀n ọdún 3 fún ẹ̀sùn 11 àti owó ìtanràn 700,000 naira fún ẹ̀sùn kẹfà àti ìkeje. Arábìnrin Osinachi tí àwo orin Ekwueme tó mà tan ìràwọ̀ rẹ̀ kárí ayé ó mà ló mà jáde láyè lọ́jọ́ 8 oṣù kẹrin ọdún 2022 lẹ́yìn tí wọ́n ní ó mà ní ọgbẹ́ inú ló kan àyà rẹ̀ nítorí ìyà àti lílù lọ́wọ́ ọkọ rẹ̀. Wọ́n sin òkú rẹ̀ ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 15 oṣù kẹfà ọdún 2022. onírúurú ẹ̀sùn làwọn mọ̀lẹ́bí arábìnrin yìí pẹ̀lú àwọn ọmọ àti àwọn tó súnmọ́ òun wọ́n mà fi kan ọkọ rẹ̀ pé lílù bíi bàrà ló máa ń lu akọrin ẹ̀mí náà látìgbà tí wọ́n ti fẹ́ra wọn èyí ti fa ọ̀pọ̀ awuyewuye lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ìwà ìfìyàjẹ ọkọ tàbí aya ẹni. Àwọn ọlọ́pàá wọ́n fi páńpẹ́ òfin wọ́n mà fi mú Peter Iwanchukwu ọkọ akọrin ẹ̀mí náà tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí lọ́gán lára èyí tí ṣíṣe àyẹ̀wò ikú rẹ̀ nílànà ìṣègùn òyìnbó tó ti jẹ́wọ́ lára ìpàdé kan tó mà wáyé láàrin ọ̀gá ọlọ́pàá Nàìjíríà àti mínísítà fọ́rọ̀ àwọn obìnrin Pauline Tallen àtàwọn mọ̀lẹ́bí olóògbé náà. Iléeṣẹ́ ọlọ́pàá ó fi dá aráàlú lójú pé ìwádìí finifini yóò máa wáyé lórí ìṣẹ̀lẹ̀ ikú olóògbé Osinachi Iwanchukwu láti lè rí i pé gbogbo àwọn tájẹ rẹ̀ tó bá símọ́ lórí òní yóò fi mú báyìí òní yóò fi kàtà òfin ṣáájú ikú rẹ̀. Olórin ni Osinachi, akọrin sì tún ni tó di gbajúgbajà nítorí orin Ekwueme tí ó pa ọ́ pọ̀ pẹ̀lú olórin míì Prosper Oshimanako. Orin náà ó ti ní ó lé ní èèyàn 51 mílíọ̀nù tó wo orin náà lórí YouTube. Bákan náà Osinachi ó ti kọrin nínú àwọn orin bíi Naira Ekele pẹ̀lú pásítọ̀ ìjọ rẹ̀ Paul Eneche àti You Know They Use Me Play pẹ̀lú Ìmá. Bákan náà ló ti gbé orin tirẹ̀ jáde God of All Power. Ó sábà máa ń kọ orin ní èdè rẹ̀ Ìgbò, àmọ́ kò sẹ́ni tí kì í rántí ọ̀run tó bá ń kọ orin tẹkutẹku. Ẹni ọdún 42 òun ló wà kó tó fi ilé ayé sílẹ̀ pẹ̀lú ọmọ 4 àti ọkọ rẹ̀ sáyé lọ. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá tẹ́ ẹ sí afẹ́fẹ́ rere. Tá a bá ti wà nù gbéyàwó tó jẹ́ pé gbà á lónìí gbà á lọ́la ẹ jáde tètè fìgbéyàwó náà lẹ̀, ilé wa àtọ̀dẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kò ní dàrú. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ má bá mi like, ẹ má share, ẹ má comment, ẹ má tún gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá lágbára Ọlọ́run ọba Elédùmarè a máa ráàánú gbà